Africa Content TV. Gbogbo èèyàn àdúgbò ní ìlú àpòrí ilé tọba tuntun ọba ìyẹn gómìnà àti ìdádọ́nà wọ́n bá kọ́ máa jẹ́ ilé tuntun wà àdúgbò wa ìyẹn tí kò sóòsì àdúgbò ọba aládọ́jà aṣíbi ìfi o àrùsá wà. Ọtí fọ́tò ìlú Ìbàdàn. Ire náà sọ̀rọ̀ pàrọ̀wá o. Ire náà wọ́n sì ṣàkóso sí Ìbàdàn. Ire wọlé dé ọba tuntun dé ọba alágbàdà ni o. Adéwọ̀dúrà àṣìkò ìpínlẹ̀ àwọn. Àkànkún àdúrà ọba wà wọ̀. Ire kan wá o, ire kan dúró wá. 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 Ọba aládọ́jà, ilé tuntun wọ̀ lóde. Adéwọ̀lú àlọ́jà, ilé tuntun wọ̀ lóde. Ire kan wá o, ire kan dúró wá. 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 Àbísáwá gbogbo kò sọ́sì ládùúgbò tí wà. Gbogbo ẹgbẹ́ kò sọ́sì nísàlẹ̀ òsì pátápátá àpò òbí ìrẹ́jọba tó tó wọ̀ ní ọ̀sà. Ìyanu tí nílé sí ìlú gbogbo yìí. Àpò òbí ìrẹ́jọba tó tó ọba wọnú yàtọ̀ tàbí àkọ́kọ́ máa gbé ṣèkìṣẹ́kì àgbàdá sáàkùrù mi o. Gbogbo màsàlẹ̀ oṣù tó ń bẹ níbí. Àpò òbí ìjọba tó tó. Àkọ́kọ́ kì í dá sí ìlú tó wọlé. Ilé ọ̀wá o, ilé àdúgbò wa. 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 Ọba aláàlọ́dà, ilé tuntun wọlé dé. Ilé ọ̀wá o, ilé àdúgbò wa. Ilé ọ̀wá o, ilé àdúgbò wa. Bàbá Ajẹ́gbẹ́, bàbá Àbíyù Adéṣọ́lá, bàbá ọkọ̀yàwó ẹ̀yìn, bàbá Ayọ̀dẹ́jì, bàbá Bẹ́ẹ̀dì Wúrà Àgbẹ̀yìn o, ọkọ̀ Fọláṣadé o, àdé àbúrò ní ìlú. Ìyá ọkọ̀yàwó, alájà jẹ́ ọ̀la, okú ìlú èyí o. Alájà mọ ìgbà Akíntayọ̀, ajá ló ń fẹ́, òye bá ní gbogbo ilé ẹ̀kọ́ òní. Lẹ́yìn náà máa bá àdó ara wá bí, lẹ́yìn gbígbé òòlù, àyíká ṣe é kúlé. Torí àti lẹ́yìn àti lẹ́ka kó tó dọ̀dún èmi, èrò láti Amẹ́ríkà, èrò láti Ireland,
nítorí àti bẹ̀rẹ̀ èyí o àwọn ìdílé ìyàwó àwọn náà wá láti Amẹ́ríkà ìdílé ọkọ àwọn náà wá láti Áyílá ìyẹn nínú ọ̀rẹ́ Adékúnlé àpàjọ fún òun gbẹ̀lẹ́gbẹ̀ níbi tá a gbọ́ ìwádìí adẹ́rí fi gbẹ̀lẹ̀ o ọmọ mi Ọpẹ́ Àlàbí Adé Ọpẹ́ fẹ́ka bọ́ kílẹ̀kílẹ̀ Ọpẹ́ ọmọ mi olórí ìwéré alárùbá Ọpẹ́ fẹ́ka ìwọ náà wà kọ́ fún mi ìyá àbọ̀ náà wọ́n fi fàdí Ọpẹ́ tó ń bẹ ọmọ ìwọ ọmọ fúnfún ẹlẹ́sìn mi bábí bábí ó bá délé lókèlélẹ́ ó ìwọ náà wà á dàgbà Ọpẹ́. Ilé mẹ́wàá yìí ó àlàyé ẹ̀kí àgbàrá alára pé àgbàrá ọ̀nà ọ̀làbá jí. Aláṣẹ Saklas Àjàó Àjàsà ó ní dúpẹ́ lọ́wọ́ gbogbo yín. Ó ní bá dúpẹ́ lọ́wọ́ Alábí tàbí Ọ̀yọ́ Sẹ́ríkì Ọ̀yọ́ mi tajú owó díẹ̀ sí ẹ̀kún balẹ̀. Láàrọ̀ SARS gbogbo ẹ̀kún balẹ̀ ìyàwó Sákẹ́tà márùn mo kí gbogbo yín ẹgbẹ́ mi bá máa ń pò ní Báyọ̀ bá máa ń pò ẹ̀ bá gbogbo kú ọyún ti yà á bá ọ̀rọ̀ àgùntàn. Báyọ̀ ló jẹ́ wá sí níbi àgbẹ̀wò àyè ìbẹ̀rẹ̀ tó bá dé. Òṣèlúdà èèyàn dada ó ní ẹlòpọ̀ mọ́tò ní Àjàsà òṣèlú gbogbo ní ẹ̀kọ́ àgbọ̀dì èèmọ̀ bíbí. Ẹ̀mọ̀dé fún kálẹ̀ tó yí àgbà ó.